Shori, to travel around the world, you will understand the beauty of nature. And in tí òǹwò yìí, a lè má ní snow nílẹ̀ Yorùbá, but a ní nǹkan tí àwa náà lè sell out sí gbogbo àgbáyé. Tó bá lọ sí Kogi, Kwara, Ogun State, Ọ̀yọ́ State, títí dé Lagos gan àti Ondo Ọ̀ṣun State. Lótìtọ́ a lè má rí nǹkan tó jẹ́ bí yìnrín tí òun wò yìí, but in tí ó yàtọ̀ níbẹ̀ ni pé lọ́dọ̀ tiwa àwa náà ní nǹkan tí a lè tà fún ọ̀pọ̀lọpọ̀ àgbáyé. But nítorí pé 1999 constitution burúkú yẹn tí wọ́n fi kó gbogbo wa sínú Nàìjíríà òṣì yẹn, Nàìjíríà tí kò ní làákàyè kankan tó fẹ́ ṣe fẹ́ anybody. But àwọn èèyàn ní ẹ jẹ́ ká sì máa ṣe politics ẹ̀bà tí àmàlà tí pọ́fupọ́ọ̀fù tẹ̀ ń ṣe tó ń ba iye ìran yín jẹ́ àbọ̀rọ̀mù yẹn nísìn. Ẹ jẹ́ ká tètè ká fi ọ̀rọ̀ Nàìjíríà sílẹ̀ àbọ̀rọ̀mù yẹn nísìn. Ká lè mọ bá ṣe fẹ́ mú development wọlé Yorùbá. A ní oríṣiríṣi natural resources tí àwa náà lè fi develop ọ̀dọ̀ wa. But because àwọn èèyàn wá ní àwọn ò fẹ́ kúrò nínú Nàìjíríà, àwọn fẹ́ dúró sínú, àwọn ò fẹ́ kúrò nínú Nàìjíríà, wọ́n fẹ́ wà nínú Nàìjíríà, Nàìjíríà tí kò ní any value system kankan. And that is why we are saying we can get the hell out of Nigeria now and have a new country. This is KOIKIMEDIA, bringing the world closer to your doorsteps. And the world is beautiful, but when you remain in one location between Nigeria, to travel, to mọ bó ṣe ń lọ, wàá máa rò pé Nigeria ń ṣiṣẹ́. To be honest with you, Nigeria is not working, and it is never going to work in a million years.